Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn àfáàyè lọ wá they come to my bar wọ́n wá wọ́n kó gbogbo ẹ̀ wá wọ́n fi mí sí bánà mo dẹ̀ ní they have to pay if they want to invite me go their mọ́ṣáláṣí their area mo ní tó bá ti kọ́ wá sọ́dọ̀ tèmi kọ́ wá ṣe wá síwájú lé mi I will give them date that's what we said o that's our deal o they want to use me do show ẹ lọ fi mí sí bánà ọlọ́run kan ní gbowó anywhere lọ́ bá pè ẹ́ sí ṣẹlẹ̀ pè mí ṣẹlẹ̀ fowó pè mí wọ́n tẹ̀wó. wọ́n sẹ́ndì fídíò sí mi àgbà pọ́pà ọ̀rọ̀ tá a sọ nípa Ramadan lecture tí wọ́n ní ọmọ Ọlálọ́mí Portable fẹ́ pè mí sí tí mo sọ pé alágbára ńlá làwọn yẹn mi ò tí ì kéwú débẹ̀ wọ́n wá sẹ́ndì fídíò yẹn káàkiri àwọn yẹn tó wá sẹ́ndì sí wọn ka kọ́mẹ́ǹtì àwọn kan wá ń sọ pé ẹ má lọ o àwọn kan sọ pé ẹ lọ o kódà nìkan sọ débi pé ọmọ Ìlọrin original ò ní lọ kí ni ọmọ oríṣiríṣi kálukú sáà mú tiẹ̀ wá pọ̀ tó bá tó di láàárọ̀ yìí o tó bá tó di láàárọ̀ yìí tó bá tó di fọ́tò fídíò Portable fúnra rẹ̀ tí ẹni àwọn àfáà wọ́n wá bá òun gbà tó wá bá òun wọ́n wá ṣe pósítà òun wọ́n fi fọ́tò òun sínú kíní pé wọ́n bá òun ní bá òun báwọn fẹ́ ṣe Ramadan lecture fún òun dẹ̀ ní rárá o ẹ lọ ẹ wá ṣe nílé òun pé ó ní gbogbo ọkọ wa pé òun lòun máa fún yín date pé ẹ wá ṣe nílé òun o òun dẹ̀ máa gbowó àfa àtẹ lọ bá Portable èèyàn sọ fún yín pé òun fẹ́ gbowó kí ló tẹ̀ fún lówó tí agree ara yín dáadáa kẹ́ ẹ̀ tó máa wá pé èmi kémi wá ṣe wá sí mo dẹ̀ sọ bẹ́ẹ̀ yìí pé èèyàn ńlá lọmọ Ọlálọ́mí ọmọ Ọlálọ́mí èèyàn ńlá gidi ni ṣerú ẹ̀mí tiwa yìí gbé láti ṣe wá sí mbẹ́ ọmọ Ọlálọ́mí nígbà tó ń tẹ̀ tó wá fọ́nì tí ó tó wá parí ẹ̀ ó láàfáà lè mí o èmi ní Kùránì ńlé o mọ́ṣáláṣí ń bẹ ládùúgbò mi ò sọ fún yín alẹ́ yẹn ńlá léèyàn àbá àtẹ lọ bá Portable ó kódà bí tí mo láìkì ẹ̀ dé kò áìdí feelings ẹ̀ ó tún sọ débi wípé àwọn sẹ̀lẹ̀ pè mí o wọ́n dẹ̀ fún mi lówó tàbí wọ́n fẹ́ fi mi ṣó lẹ́fẹ́ fi mi ṣe ṣó ní nà ẹ fẹ́ fọmọ lọ́mọ ṣe ṣó kò tá gàrí kò tá ẹ̀pà kò tá ráìsì Portable tata ṣó náà ní jẹ ẹnì mẹ́fì ṣe ṣó ẹ fi ṣe Ramadan lecture fún ẹ fún lówó náà ẹ tẹ́wó fún náà ẹ dẹ̀ máa tẹ́wó fún àwọn Ọlálọ́mí èèyàn ńlá kò sọ̀rọ̀ kan tí ó lọ létí Portable láyé yóò fèsì ẹ̀ ṣáà ni ẹ̀yin àfà tẹ́ lọ́ba tí yín bá yín báyìí sọ fún yín pàdé mi sọ lánàá pé ẹ̀mí tèmi ò gbé ẹ wá rí abẹ́rẹ́ pé ẹ̀mí mi ò gbé báyìí ìdẹ́sẹ̀ kọ̀kọ̀ làṣírí títún síta yìí àsẹ́yìn lẹ́ lọ́ba ọmọ Ọlálọ́mí o máa jayé orí ẹ lọ́ntì ẹ̀ jàre tábà tí wọ́n bá ń jọ mi pé àwọn fẹ́ ṣe Ramadan lecture tún ní ká mú wá iṣẹ́ tó ń jẹ́ ń tiẹ̀ nù ní ká mú wá Ọlọ́run dẹ̀ ṣeun mọ́sálásí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ àwọn ọlọ́run máa jayé orí ẹ lọ́ntì ẹ̀.